ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀ lẹ́jọ́ wálé inú bá wo hospital poison what bullet ni poison hospital kí lè ṣe lè fún just take it easy sorry pẹ̀lẹ́ Kemi sorry just take it easy help is coming I don't know how to drive I can't drive Larry you never told me I don't know how to drive mi ò mọ mọ́tò wà sorry èmi ò fẹ́ gbélé ládùúgbò ẹ tún jánu mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. Brasamu ẹ wo woman yìí ni ó dà pé wọn ló jẹ poison ni ó dà pé wọn ló fẹ́ jẹ poison ni. ó fẹ́ jẹ poison. bẹ́ẹ̀ ni. ẹ fún. rárá sa ẹ wo wọn ti kán díẹ̀ sẹ́nu. ó ti jẹ́ kì í ṣe pé ṣe fẹ́ jẹ́ Yorùbá sá fún ẹ o. ẹ wo Brasamu. ó ti jẹ poison báyìí. bẹ́ẹ̀ ni. kí ló fà á máa gbé lọ hospital. Brasamu mi mọ bọ́ yín drive mi mọ mọ́tò wà. láàrin bó ṣe tó yìí ó mọ mọ́tò wà. mi mọ mọ́tò wà Brasamu. gbogbo obìnrin àdúgbò inú yàrá ẹdẹ ni wọ́n ń wọ̀ sí bíi pé adìyẹ bà inú yàrá ẹni ó dẹ̀ mọ mọ́tò wà. Brasamu shame on you. ẹ wo. 9 years old ni mo ti ń wa mọ́tò. ìgbà tí máa fi pé 13 years mo ti fi mọ́tò kọlu nǹkan mo fi wọ́ọ̀dì ní defense ni o pílà tó dilé mú gbà bí mo yẹ rọlù nìyẹn. wà kí ni mo jáwọ́ akọ kí n máa gbé lọ hospital kó lọ ṣe hẹ́n mọ̀ mi lọ́wọ́ kàlẹ́ máa ló pa bí mo yẹ popular tó ẹ̀ wá bò orúkọ mi jẹ́ láyé mi lè ṣe bẹ́ẹ̀. Brasamu ẹjọ́ Brasamu ẹjọ́. ọlá ẹ ni mo fẹ́ wo ọlá ẹ o ni mo máa wò torí mi ò mọ àwọn rí dáadáa tí màá máa gbé lọ ṣe lórí àbẹ̀lẹ́ pẹ́ ń gbé lọ hospital ni o ọ̀dọ̀ mi tí màmá bá yín wá mọ́tò yìí ẹ máa gba káàdì owó káàdì pé mo fẹ́ bá yín wá mọ́tò 5k. kò sí wàhálà Brasamu. anything tẹ́ bá fẹ́ a máa fún yín ẹjọ́. 25 no problem 25 no problem kò sí wàhálà. Auto ni àbí manual. Auto ni. Just go ya enter. Ọmọ auto ọmọ drive. Brasamu ẹ má worry. Auto ni lóòótọ́ mọ́tò obìnrin ó yẹ gbé. Sorry ta ló wà mọ́tò ẹ̀gbẹ́ yẹn ní ẹ kúrú. ẹ jẹ́ wọ̀ báyìí láti mọ́tò yẹn ibẹ̀ yẹn kúrú. Brasamu. mo lè wọ́ nìyẹn kí ni ó kúrú. Sorry. Ó yá. ẹ ní sùúrù ó dà kán tẹ̀ drive ẹ̀ lẹ́ni. Sister, Doctor, how are you feeling now? I'm feeling better. Yeah, ẹ pẹ̀lẹ́. Yes, sir. Can I talk to you? Okay, doctor. All right. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ni reason tẹ́ fi wò wípé kẹ́ gbé ògùn jẹ gangan ni nǹkan tó next fún yín láti ṣe? Doctor, ṣé mi ló yẹ kọ́kùnrin fi pé òun lè jilt? Ṣé mi ló yẹ kọ́kùnrin fi pé òun lè use and dump? Ó ti fi mí lẹ̀, he left me, doctor. Ó mà jayé o. Doctor, ó jayé o. Èmi tó jẹ́ pé mo máa ń gẹṣu lọ bọ́kùnrin ni. Really painful. Sister. Yes, doctor. Torí ọkùnrin lẹ fi gbógun jẹ. Àbáwá ọkùnrin yẹn náà kọ́ ni. Torí ọkùnrin, ẹ wò, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ rárá àti rárá.
kò sí ẹni tí ó wọ̀t fún yín tẹ̀lé fi gbóògùn jẹ kò sí kankan tó lè ṣẹlẹ̀ náà tó bá jẹ́ wípé bí ẹ ṣe gbé ògùn yẹn jẹ kí ẹ má rí helper kí ẹ má rí ìrànlọ́wọ́ ní táìmù yẹn ṣe mọ̀ wípé ẹ ti lọ náà nìyẹn ẹ wò ó ẹ má jẹ́ ń tọ́ yín gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ìgbà díẹ̀ ló máa fi sunkún bẹ́ẹ̀ ni ẹ̀yin dẹ̀dẹ̀ ti kíni ẹ ti lọ so ṣe rí bẹ́ẹ̀ pé kò sí any reason fún yín láti kú kò sí any reason fún yín láti gbógun jẹ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ instead tẹ fi máa gbógun jẹ àbí tẹ fi máa ní mind wípé kẹ́ para yín ẹ lọ sí film house ẹ wo fíìmù tó máa múnú yín dùn ẹ surround ara yín pẹ̀lú àwọn positive minded people tó máa jẹ́ kí inú yín máa dùn from time to time irú àárín àwùjọ àwọn èèyàn tẹ máa wà nìyẹn tẹ́ ní ronú nípa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn. Who is there coming? ẹ disappoint mi ojú yìí jojú corporate illuminati àkànwọ̀ ló yẹ kẹsàn ẹ mọ̀ kẹ́ jọ ògbóni tó kàwé dáadáa ẹ kẹ́ ni àkànwọ̀ wọ́n ti rẹ́rìn. Mr. ó dà pé mo mọ ojú yín rí. níbo ni. ẹ ti gbéyàn kan àbí méjì wá hospital wa rí tẹ́lẹ̀ àbí. àwa là ń bọ̀ yín àwọn patient tá gbé wá bí owó tán máa ń san ó wà lára owó tẹ̀ fi ń change aṣọ àwa lọ̀gá yín bẹ́ẹ̀ ni ẹnì kẹta tún rèé o mo tún ti gbé wọn tún ti san owó ń bẹ̀ yẹn o mo dẹ̀ mọ iye tẹ́ gbà lọ́wọ́ wọn tó rẹ̀ believe wọ́n gbóògùn jẹ́ wọ́n fẹ́ kú ẹni ọlọ́run rà padà ni wọ́n ẹ pẹ̀lẹ́. Sister ẹ̀yin lẹ ti ń rẹ́rìn báyìí. Of course, he's always making me laugh. mo ti wà mí tẹ́lẹ̀ kẹ́ tó ní pẹ́ dé mo wó oúnjẹ lọ ni ọlọ́run máa jẹ́ kẹ́ máa lùsì patient ní hospital yìí bẹ́ẹ̀ ni kò sọ lóúnjẹ gidi lára di hospital yìí ẹ máa wá ẹ máa ní caffeine síbí táwọn èèyàn àti máa jẹun tán ní máa fò káàkiri ọlọ́run máa jẹ́ kẹ́ lọ ní patient tó jẹ́ pé oúnjẹ ló máa jẹ́ kẹ́mi ẹ̀ là tí ọ̀bà lóúnjẹ gidi ó ti lọ nìyẹn ẹkùn ẹran ni mò ń wá kiri ẹkùn olóńgbò náà ta fún mi o bẹ́ẹ̀ ni o mo dẹ̀ bí wọ́n léèrè wọ́n láwọn lẹ́kùn ẹran wọ́n dẹ̀ gbẹ̀kùn yẹn sínú abọ́ báyìí tí máa dé yín mọ̀ báyìí ẹkùn olóńgbò ni o ò ní mo jẹ́ ń bẹ̀ o ṣé èèyàn ò ní kúkú oró ṣé pé wàhálà ti dé mi wà ọbẹ̀ wọn ò tún dùn gbẹ̀gìrì ni mo béèrè gbẹ̀gìrì ti kán ládùúgbò yín bì kó dá o sista. ṣé báyìí gé ẹ̀tẹ̀ pẹ̀ ẹran ẹ má jẹ pẹ́ mo má jẹ pẹ́ ẹran. ọ̀rẹ́ sáà mú bó ṣe lóun láì kẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀ máa ní ìṣe lásán láì gbowó ẹkùn ẹ̀rọ mélòó lẹ fẹ́. mẹ́rin gan. ẹ má jẹ pọ̀ mẹ́rin ẹ má jẹ pọ̀ mẹ́rin. oṣù bá tán mo fẹ́ gbowó mi Sàámú Alájọ oṣù bá parí mo fẹ́ gbowó mi. Má lo lítà. Lítà báwo dé lára yín báyìí gan ẹ́ káàtì mọ́ bó ṣe ó yàtọ̀ ẹ ṣọ́ àbí kí n lọ kó wá ní ìsìnkẹ́ lè lò. Lítà jọ. ẹ ṣọ́. Of course. Okay, in fact gan bọ̀dá Sàámú ti wà níta látẹ̀kọ́. Ẹ́? Wọ́n béèrè yẹn. Bọ̀dá Sàámú? Yes. Kí ló tó wá sí mú wọn wọlé? Ẹ ló mú wọn wọlé náà. Inú yàrá yín. Lọ mú wọn wọlé, lọ mú wọn wọlé. Yẹ́ náà. Bọ̀dá Sàámú ti dé. Bọ̀dá Sàámú ti wà rán. Ara mi ti yá. Ẹ wọlé, ẹ wọlé. Bọ̀dá Sàámú. ẹ pẹ̀lẹ́ sista. Ṣé wọn okay? àlàyán nìyẹn máa dọ́kú ni ẹ wo bójú yìí ṣe rí lòlòlòlò. Wọ́n ní ti dé tipẹ́ dẹ̀ wá ń ta mi mọ́. mo ti wà ń ta tipẹ́. Kí ló ti wá fún wọn jẹ báyìí? Mi tí rí lè fún ọ ní anything. Bọ̀dá Sàámú ẹ wò ìtẹ́ ti dé yìí nìtì bóyá wọ́n dẹ̀ máa lògùn wọn tó látàárọ̀ ni mo ti ń bẹ̀ wọ́n pé kán lògùn wọn dá mi lóhùn. Mi ò lògùn wọn. Bọ̀dá Sàámú tí mo ti rí ara mi ti yá. Bọ̀dá Sàámú ìtẹ́wá wáyé ẹ̀ tí lè lọ. irọ́ ìbí ọ̀dọ̀ pẹ́ máa lọ ẹ máa wò ó sí Bọ̀dá Sàámú. ẹ bí after 7 láwa mo fẹ́ máa lọ ẹjọ́. Bọ̀dá Sàámú ẹ̀ lè lọ ṣe fẹ́ káìsàn yẹn padà sí mi lára ni. no ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa Bọ̀dá lọ. Sàámú ẹ̀ lè fi mí lè bá ṣe eré tẹ́ bá ti lọ rá mi máa gbóná again. ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ má yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kára yín gbóná. Ok, ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àfún yín 30k máa fún yín 40,000. láàrin mama á lọ rò pé Anthony 40,000 lolú ẹ̀ ṣe fẹ́ dúró. Bọ̀dá Sàámú
What's all the 50? Èmi ò láṣọ tí mo fẹ́ wọ̀, mi ò láṣọ tí màá wọ̀. Bro Saamu tó bá ti dàárọ̀ la máa lọ ṣe shopping, ẹ máa ra gbogbo nǹkan tó bá wù yín. Jalamiya ni mo fẹ́. It's okay. I just want you to be here. It's fine. The glasses. Oh, lo gbogbo nǹkan tó bá ti wù ilé máa mú. Ẹ má worry. Kò sí wàhálà. Okay, má bọ̀ lẹ wá check. Kí wá jókòó báyìí. Saamu. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra wá. Báwo dẹ̀ ní nǹkan? Ẹ lọ gbógun wá, ẹ lọ gbógun wá. Okay. Ẹ kíá. Ẹ máa fún yà tó mi. Saamu, ẹ ṣá máa pa mí lẹ́rìn. Kò sí wàhálà. I say you're always making me happy. Kò sí wàhálà. Iyín mélòó lẹ́ni? 32. Tèmi ò pé mọ́. Jẹ́ kí n wò. Baba Giga. Yeah! You're looking more handsome, man. Baba Giga, are you serious? Honestly speaking, Are you serious? I'm looking nice, right? you're looking sweet, man. Are you sure I'm looking tantalizer? Honestly speaking. Are you Wow. sure? Oh, you know what, Baba Giga? Yeah. Baba Giga. Yeah, bro. You know this is not my lifestyle. You know I always put on suspender. You know I always put on the t-shirt. You know I always put on the baggy shirt. Exactly, bro. And I will put on this shirt. Yes. You know, it is where I was coming from. Wow. How she changed to my normal style. Wow. Oh, yeah. That's good. That's it. You're looking good, bro. Hey, man, but handsome. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ńbo lẹ ti ń bọ̀ tó fi jẹ́ pé báàgì obìnrin òun lẹ gbé padà wálé, ńbo lẹ ti ń bọ̀ tẹ̀sùn lé. Àbí náà bọ́dá mi, èwo tún ni ti báàgì obìnrin lọ́wọ́ yín báyìí. Okay. Who want to hear the bum of horror? Ẹni bá béèrè ọ̀rọ̀, òun ló fẹ́ di ọ̀rọ̀ gbọ́, the bum of horror. Báàgì obìnrin tó rí lọ́wọ́ mi, ibi tí mo sùn mọ́jú tí mo ti ń bọ̀ náà ti gbé báàgì fún mi. Gbogbo aṣọ mi tí mo wọ̀ lánàá, mo ní mi ò lè repeat ẹ̀ mọ́, òun ni aṣọ ń rì. Abẹ́ rí báyìí, òun ló wà ń bí. Nígbà tí mo wá sọ pé mi ò lè repeat ẹ̀ mọ́, òun ló sáré lọ ra eléyìí fún mi. Obìnrin ọ̀hún ló ra fìlà fún mi. Òun ló fún mi ní gọ́gù tó wà lójú mi. Nípa ìdí èyí, ọ̀dọ̀ ẹni tí mo ti ń bọ̀, òun ló ní báàgì. Ọdúnbìnrin lẹ́yìn lọ́sùn sí lánàá, ọdúnbìnrin lọ́sùn tẹ́mi wá sílé àbí, ẹ̀yin àgbáyé òṣì oníṣẹ́kúṣe onírìnkùnrin òṣì. Kí wá ló fẹ́ kún? Tí wo àtàbúrú ẹ wèrè, tẹ́ ẹ jọ pérùn ṣe bí ẹni ń rú gbá. Igbá òrìjínà, ẹrú yín ọlọ́màjẹ, irú yín ò lè rú gbá òrìjínà. Igbá ọ̀rọ̀bọ̀ ò lè máa rù, àbí kẹ́ ẹ rú gbá wàrà. Ẹ̀yin wèrè yìí, mi mọ ètò kàn pẹ̀lú ọ̀rọ̀ ayé mi tó sọ. Will you leave the road? Kú ọ̀nà náà. Bọ̀dá mi, ẹ mọ̀ pé mi mọ̀ yín dáadáa, ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe báyìí, bóyá ẹ jẹ́wọ́ kí ló ṣẹlẹ̀. Mọ́mì mi máa jẹ́wọ́ létà. Ìgbà tọ́rọ̀ bá tún tán tí gbogbo yín rí, mọ́mì mi máa jẹ́wọ́ fún yín létà. Ẹ kú òǹbẹ. Ìyẹn tún gbé báàgì kan pa. Kúrò orí ẹ báyìí, máa yọ ẹsẹ̀ yìí. Máa yọ ẹsẹ̀ yìí. Baba Giga, you know what? Yeah. Anything that happens Right. when I left here right now, make sure you capture it. No problem, bro. Record it and let me know. No problem. That Yeah, is yeah. my informant. I'm here for you, Bobo. Bàbá kíkà àbí kí ló pè é? Bàbá kíkà àbí kí ló pè é? Ṣé tí mo bá rọ́ọ̀lù ìkó tí mo rọ fún ẹ ní àtàrí wo ṣe bó ṣì kúrú wọ́n sì rí ẹ wọ́n ti ẹ̀ ní rí ẹ mọ́ ọmọ ọmọ yóò jáwọ́ láti inú igbó ni ìwọ èèyàn burúkú ẹ̀rí kan tí màá ṣe fún inú ilé ẹ̀rí kan tí màá ṣe fún wa àti bọ̀dá Sàámú inú ilé. Yoshi, Kí ni? I'm sorry. I don't fight. I know you can beat me, but I don't fight, please. Èmi kò máa lù yín mo máa lù yín ṣẹlẹ́ṣẹ̀ ni. You cannot beat me. I will beat you flat. You are short, I'm short. We are going to, agbára wa gan. Màá nù ẹ́ bàjẹ́. You like who? I love Saamu. Yes, I do not just like him. I'm in love with him. SAAMU ALAJO. Ẹ wo, ẹ bá mi bí wọn o. Bó ṣe yẹ yín náà lẹ́nu ló ṣe yẹ mí náà lẹ́nu. Àbí? SAAMU ALAJO. Ẹ wo sister, èmi ti fẹ́ máa lọ ntèmi. Ó dá o ma. Ẹ wo wọn ẹ jọ̀ọ́, ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Bí wọ́n dẹ̀ máa listen sí sister mi. Àti lọ, ṣé ti gbọ́? Wow. Don't tell me you actually mean what you're saying.
I can't really tell my feelings towards him. Mo ti love ẹ gan ni gidi mi ò ń ronú straight mọ́ mi mọ́ nǹkan tó ń ṣe mí. The same Sam? Of course, yes. You know what? I know him too well. Mo ti lọ mọ brother mu jù. Bí àtẹ́lẹwọ́ bí mo ṣe mọ̀ wọ́n. Hey, since you've made up your mind on this, I'm not going to discourage you. No, not at all. I won't. Mi ò ní discourage you. But mo kò fẹ́ kó múra o. Iṣẹ́ ńlá ló fẹ́ ṣe. I don't care. All that matters to me is that this guy in particular is my happiness. Bra Saamu. Mo wá pa ma. Ẹ má bínú ma o. No problem ma. Ẹ jọ̀ọ́, ṣé ẹ wojú mi? Not at all ma. Really? Bàbá àwọn kan ni. Àwọn náà ni. Sister Yoshibi. Èmi náà mò ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé wàá okay? Mo wá pa ma. Actually, kò pẹ́ tí mo dé vicinity. So, àtìgbà tí mo dẹ̀ ti dèrè, oríṣiríṣi àwọn obìnrin mo máa rí. And of which me like lifestyle when mo kàn máa ń ṣe yàmàyàmà kiri. But mo ti máa ń rí yín. Ẹ mọ̀, the way you carry yourself, your carriage, the way you dress and everything. No. I like your person so very much. Ẹ keep on no. Thank you. Because tẹ́mi bá ti like èèyàn, mo máa like sọ fún wọn so that wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ wọn ní ní láti stop. Ṣé ti get? Because bí mi ṣe wà ní tèmi, kò sí nǹkan náà tí mo fẹ́. As it tó wù mí báyìí tí mi ò ní get. Kò sí nǹkan náà mi ò tí ì rí ọwọ́ mi ṣá máa tẹ̀ ni. That's my person. Ṣé get there? All right now. Ẹ ṣá keep on no. Ẹ má change o, please. Ẹ ṣé gan ma. Thank you very much. Ẹ má wá ṣe thank you nìkan. Ẹ má worry. Ẹ ní sùúrù. Don't go yet. Mi ń fẹnu ṣe. No. You can't just go like that. Okay. This is 50K. Ẹ bá mi manage. Wow. Yeah. Ẹ má change o. Ẹ ṣé gan ma. Yes, Thank you ma. so much. God bless you. Welcome. Ẹ ṣé gan o sis. Yes, all right. Bye. Ẹ ṣé gan ma. Ó dàbọ̀ o. Thank you so much. God bless you o. Láì gbé láì fà. Ẹ ṣé o. God bless you. Ẹ ṣé gan o. 50,000 naira. Bra Saamu. Ṣé wàá okay? Mo ń tẹ́. Are you sure? Àmúwọ̀ òkè dáadáa. Okay. Bra Saamu. Ṣé mo pé mo like yín? Èmi náà like yín gan. Really? Ẹ ṣẹ̀ṣẹ̀ lè sọ fún mi wípé like mi mọ̀ pé like mi. Ẹ̀yin tẹ́ ẹ wẹ̀ tán tẹ́ ẹ jáde ní balùwẹ̀ tẹ́ ẹ kàn rọra fi tówẹ́lì kékeré báyìí sára tí mo dẹ̀ débí tẹ́ ẹ ní pé kí n kàn yọjú kí n kí yín. Come on, are you going to take me serious? I'll take you serious. Okay. Mo like yín gan gidi ni o. Ẹ ṣé gan. Tí ò ń ṣe lérè o. So èyí ló wá mú mi rò wípé láàrin mi àti yín since tó yẹ pé a ti close gan a ti wọnú ara wa a jọ ń jáde mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń ṣeré a máa ń sọ̀rọ̀ mo wá feel pé ká take relationship wa to the next level. Ìwé ká máa ta fíìmù lára ẹ̀ náà bíi Thelma's film sold in next level. Wá sọ mú mi sọ̀rọ̀ corporate pictures ń bí báyìí. Ẹ mọ̀ mo rò ká ẹ sọ̀rọ̀ bíi highway sí ni pé àbí báwo. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn jẹ́ mi ní ìsílẹ̀. Tó ti máa tún sọ pé lásìkò sí ẹ̀ tún sọ kan mi. Èyí tó kẹ́mi lára lèmi bá yín sọ ń bí báyìí. Ó dà mọ̀ gbọ́ yìí kò sọ̀rọ̀ bí. So what I'm trying to say is that mo fẹ́ kí mi àti ká máa fẹ́ra wa. What? Kí ló ṣe yín? Ó dàbí pé èèyàn kan ju nǹkan gbá mi ń sìn. Níbo? Ẹyọ nǹkan kan bà mí sí gbẹ. Nǹkan kan bọ̀ yín èmi mo sọ̀rọ̀ fún yín sìn. Bóyá ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín ló bà mí. Kí lẹ sọ náà? Mo ní ká máa fẹ́ra wa. Ó dà pé nǹkan tẹ́ sọ yẹn ló bà mí lójijì. Ká máa fẹ́ra. Yes. Èmi mà ni. Ẹ ń ṣọmọdé mi ò ṣọmọdé adult làwa méjèèjì. Ẹ wò bẹ́ẹ̀ sọ yẹn ó bá mi lójijì. Ẹ jẹ́ kí n lọ rò. Mo fẹ́ lọ rò mo máa lọ rò náà máa sọ fún mẹ́rin mi. Ẹ máa sọ fún mọ́mì yín. Máa sọ fún mẹ́rin mi pé ẹ fẹ́ fẹ́ mi mo fẹ́ lọ rò.
èmi fi pé bóyá wà in any relationship o, bóyá ẹni tẹ́ ń fẹ́. Not really. Are you sure? Not really. Okay. Tó bá yẹ pé tí mọ́mì tẹ́ fẹ́ sọ fún mi, it's not a problem. Ìyẹn gangan ló important. Bẹ́ẹ̀ sọ fún mi ń sìn pé ẹ like mi tẹ́ húùsì mi ń sìn pé ẹ fẹ́ fẹ́ mi. Ẹ jẹ́ kí n lọ sọ fún mẹ́yìn mi. Okay, lọ sọ fún wọn. But ẹ má jẹ́ kó pẹ́ o. Mẹ́yìn mi ò kì í pẹ́. Ẹ má jẹ́ kó pẹ́ o. Decision wọn ò kì í pẹ́, máa ń sáré hit ẹ. Okay, because kò sí béèyàn ṣe wà lé ayé tó fẹ́ dùnnú. So ìdùnnú tèmi. So ìdùnnú ni mo jẹ́ sí yín báyìí. Of course, yes. Hey, kò sí wàhálà ìdùnnú wọ̀ ò ní pẹ́, kò dẹ̀ ní bàjẹ́. Ó jẹ́ pé ẹ gbọ́dọ̀ bánú mi jẹ́. Àtọ̀. Kí n kàn gba àṣẹ látọ̀dọ̀ mẹ́rin mi ni. Okay, no problem. Mọ́ mi. Ẹ ṣe ọmọ kékeré, but it's okay, it's fine. It's fine. Voilà. Ṣé mo lè máa lọ báyìí? Come off it. Ṣé mo lè lọ? Má ti lọ. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mo fẹ́ wọlé nsìn. Let me get you something. At least kí n fún yín ní kọ̀ọ̀kan kẹ́ mo sọ. Ẹ má worry, ẹ má pẹ́. Person, ẹ jẹ́ kí n worry. Ẹ má worry, ẹ má pẹ́. A ní kí ẹ jẹ́ kí n worry mo bọ̀. Ẹ má worry, ẹ jẹ́ kí n sáré bá yín get nǹkan jọ. Ẹ má pẹ́, ẹ má worry. All right. Kẹ́ feel relaxed o. Ẹ má pẹ́, ẹ má worry. Ó lóun láìkí mi. Ó dẹ̀ mí ní ẹ̀ lóòótọ́ wà ní. Èmi ló ṣe yìí fún tọ́lọ́. Àní mo fine. Ọmọ ló dáa tó yìí. Ọmọ ló dùn. Yes, sir. How are you? I'm fine, sir. Ó dà pé ojú yín look new ní bíbá yín. Exactly. Just came from Côte d'Ivoire. I'm a new tenant here. Oh, that's nice. Yeah. Ẹ jọ̀ọ́ sir, mo máa bèrè Yoshibi ni. Okay, you mean Yoshi? Yes. Okay, you want to see Yoshi? Yes. Hey, please, somebody is asking of Yoshi there. Bàbá gíga bí kí ló ń pè yín? Ṣé orí yín ò burú? Ṣé ẹ ya wèrè? Ṣé kí bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ èmi ò láìkẹ́? Ẹ ká sọ ṣe wà pa. Ẹ dẹ̀ ṣe wọn jọ. Mo really appreciate yín gan o. Sister ń kọ́. Wọ́n wà. In fact, gan wọn ló rán mi sí. Again? Yes. Oh, wow. This is beautiful. Wow. Hey. I want to give me 50,000 lọ́jọ́ yẹn. Ẹ ṣé gan. Ẹ ṣé wow. Ẹ wo, ẹ bá mi appreciate wọn, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ wo, mo like bẹ́ẹ̀ ṣe like ẹ, mo dẹ̀ máa jíṣẹ́ fún wọn tí máa délé. Ẹ ṣé. Àbíkẹ́ kúkú fún mi ní nọ́mbà wọn kí n lè pè wọ́n kí n dúpẹ́ lọ́wọ́ wọn fúnra mi. Ẹ wo, ẹ má tiẹ̀ wulẹ̀ worry. Ó máa kí n fúnra wọn. Ẹ ṣé bá mi kí wọn. Ẹ ṣé gan. Ẹ ṣé gan o. Ẹ ṣé gan. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹni mo appreciate o. Ẹ ṣé gan. Thank you. God bless you. Ó dàbọ̀ o. Ẹ ṣé gan. Bá mi kó. Bàbá mi gbé báàgì mi. Kí ló fariwo òṣì báyìí? Kí ló ṣe? You're welcome. How are you? What is going on? Kí ló ṣẹlẹ̀? Well, somebody just brought your ship, some goodies, bags, shoes, wristwatches, Hey! They brought her shoe, Yeah. shoes, Yes. bags, clothes, Roll-ons, perfume, body spray, everything. wristwatch, Wristwatches. inside one nylon. Inside the nylon. Hey! Ẹ jọ̀ọ́, ṣé àti ní wàhálà nulẹ̀ ìbáyìí? A ti padà ní problem. Ẹ jọ̀ọ́ mo lẹ ti rá mẹ́bọ. Ẹ wo ẹ̀rọ gangan ni o, ẹ wọ wèrè gangan nù lẹ́yìn ni. Ṣé ẹ mọ̀ pé ayé kò tó ẹranko wà tó jẹ́ yẹ, ayé kò tó èèyàn wà òun rè, èmi ni mo dìídì mú wá sínú bí. Ayé kò tọ́ ní tìyí ti bá yín nù lẹ́yìn. Ó dà kí ló gbé wá fún ẹ báwọn jẹun wò. Ẹ jọ̀ọ́ ṣé ńgbà tán gbèdé ṣọ́ sọ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé fún bọ̀dà Sàámú o. Èmi náà gbé nǹkan wá fún náà kí n ti yín. Tọkọ èmi yọ sí. Ṣé iná fún nǹkan ni? Ṣé iná gbé nǹkan wá fún ni? Kí ló kàn? Ẹ lọ sílẹ̀ jàre. Láàrin èmi àti ẹ. Ó dà, mo ti gbọ́ yín. Kọ́kọ́ bẹ́ẹ̀ gbọ́ yín dànù. Orí yìí bàjẹ́, máa yú ẹsẹ̀ máa fi nù ẹ. Ẹsẹ̀ bí ẹsẹ̀ adìyẹ. Please take it easy. Hold on, let's sorry, just wait. I really want to get something. Yes, sir. The person that came to drop those things for Yoshibi, Yes, sir. is it a guy or a lady? One portable black and shine day. Are you serious?
And you are not saying it in the way maybe they sent the lady to come here to... I don't see it that way. Maybe one chief daddy or Babalaye sent her to come here to come and give you a Yoshibi. No, I think she just came on her own to appreciate her. Are you serious? Yes. Oh, very good. You are doing your job. Thank you, Baba my Giga, brother. Baba Giga, on ṣiṣẹ́ ṣọgbọ́. Yes, sir. Ṣé o ti gbọ́? Yes, sir. Ọlọ́run orí àkànkè. Amen. Orí àkànkè. Thank you, Kò sir. ní bàjẹ́ fún ẹ. Amen. Ṣé o ti jẹun? Mo ti jẹun díẹ̀. Orí ẹ̀ Baba Giga orí ẹ̀ burú náà kò sí yan bímọ sọ̀rọ̀ dáadáa. Ṣé o ti jẹun? Díẹ̀ náà ni mo ṣe jẹ. Díẹ̀ náà mo ṣe. Okúṣe. Jókòó. Yoshibi! Jẹ́ kí n wo nǹkan kan fún ẹ. Jẹ́ let me see. Pẹ̀lú nǹkan tí mò ń wò yìí, mi ní pẹ́ má rì. Wọ́n ò ní pẹ́ gbé mi lọ́kọ. Ó fẹ́ gbé ọlọ́kọ àbó fẹ́ gbéyàwó. Wọ́n máa gbé mi lọ́kọ ni o pẹ̀lú nǹkan tí mò ń wò yìí o. Ẹ̀yin fúnra yín mọ̀ pé wòwò ni mo ní tí mo fẹ́ fi ṣe wedding. Àmọ́ ọmọ kan ló fẹ́ wẹ̀dì èmi, òun ló fẹ́ gbé mi lọ́kọ. Ṣé ó ti yé yín? Ẹ ṣáà mọ̀ ọmọ tí mò ń sọ. Òun ni mo ṣe ń wò bẹ́ẹ̀ pé wọ́n ò ní pẹ́ gbé mi lọ́kọ ni máa ń consider pé ṣé kí n lọ àbí kí n má lọ because wọ́n máa ń fọṣẹ ìyàwó náà ṣe máa fọṣẹ ọkọ mi wọlé sílé ìyàwó mi. Sàámú tó bá jẹ́ òun ló fẹ́ gbé ọlọ́kọ ni àbí òun ló fẹ́ gbé níyàwó kò bá dára kó lọ yẹ̀wò dáadáa o kó tó kẹsẹ̀ bọ́ o. Kí n yẹ̀wò dáadáa kan tó gbé mi lọ́kọ. Èmi kò mọ wọn ń rò èmi kò mọ wọn ń yẹ̀wò èsì ń ra máa yẹ̀wò ìwé ilé yìí èmi kò lè wé ti rárá n kò lè wé ti rárá. Pé kí n má rí. kó o níyàwó lé inú mi máa dùn pa èmi ti ń retí rẹ̀ tipẹ́. Ṣé báwọn tó bá níyàwó lé ó máa ń wù yín? ó máa ń mú mi o. Ó máa ń wù yín lórí téèyàn bá níyàwó. Kéèyàn níyàwó lé ṣé orí mi máa ń wú báyìí. Kí ló dé téèyàn ò ní? Ṣó mọ̀ pé mo níyàwó nígbà kan ṣé òṣòrí burúkú kí mi gbọ̀n dání. Ẹ ọ́gìlì lò ìyàwó yín ṣe lọ ẹ fain ní ìgbà àwọn ọmọ tó súnmọ́ yín kiri kò sí tó fẹ́ fẹ́. o ṣáà mọ̀ pé mo ti ní kàn tẹ́lẹ̀. Gbogbo tẹ́ fẹ́ náà ara wọn kan tó kọ̀ǹpilẹ̀ fún nìyẹn ó lẹ̀ ọ́gìlì tàbẹ́tàbẹ́. Sàámú fìyẹn lẹ́ o. Èwo ni kọkùnrin bọ́ra lẹ̀ kí abẹ́ẹ̀dẹ́ ọ́gìlì. Ṣó wá rí wọn sọ ìdájú nínú gbogbo kìíní òun rè fẹ́ gbé ẹ lọ́kọ. Èyí wọ́n rè fẹ́ gbé níyàwó. Èmi ò lè gbé níyàwó ẹ̀yin fúnra yín mọ̀ pé kí ni mo ní òun ló máa ná gbogbo owó everything ẹ̀ dẹ̀ mọ̀ kí mi ìyẹn ló fi dáa jù. ẹ mọ̀ pé mo smart. ẹsẹ̀ ní smart tó ẹnu gbogbo wa. ẹ mọ̀ pé mo strong. orí rẹ̀ pé jù. bẹ́ẹ̀ ẹ sì tọ̀hún. kì í ṣe kó bí a máa náwó kankan o ló fẹ́ ná. òun ìbá máa ná gbogbo ẹ̀. no problem tó bá dẹ̀ ti tó àsìkò màá jẹ́ kí ẹ mọ̀ o ṣé ẹ ti gbọ́ bá mọ tó wù mí jù láyé mi ò ní pé aṣọ òkè ni mo fẹ́ kán mú ní wedding mi. gbogbo everybody aṣọ òkè náà máa wọ àwọn obìnrin tó bá dẹ̀ wà ń bẹ̀ ó lè kú nìkan ró ó lè kú ìjà ọ̀rẹ́ náà máa ró àwọn ọkùnrin agbádá gidi ni mi ò fẹ́ gbọ́ pé àsìkò ipe oòrùn mú àbí nǹkan ẹ máa wọ̀ bẹ́ẹ̀ ni mi ì fẹ́ gbọ́ ọ́ọ̀lù tá a lò ó ní fáànù kò ní fáànù everybody aṣọ òkè ẹ ti gbọ́. Ada a wà pa lọ́rùn mi èmi á wá jẹ́ best man. n kò gbọ́ èmi wà níbí wọ̀ pé wọ́n máa jẹ́ best man ẹjọ́ kéèmí má ṣe. Sàámú kílẹ̀wì èmi lè má ṣe best man. ṣé ń bí òun ni abẹ́fẹ́ bí mi léèrè pé kílẹ̀ má ṣe. òun ni mo bá wí Sàámú èmi lè má ṣe best man. ẹ̀rọ ilẹ̀ a máa ṣàfọ̀ ọtí àtúnjẹ ẹ̀rọ a máa coordinate. orí pé sikẹ́lì ló bá bẹ̀rẹ̀ mu best man èmi lè má dúró lẹ́yìn rẹ báyìí. ẹ mọ̀ kẹ́ ẹ̀ nípẹ́ kú. Kíde. Tẹ́ bá lọ jẹ bẹ́ẹ̀ máa mi ọ máa dúró látàárọ̀ ṣùlẹ̀ ní o. ẹ̀sìn ń burú nú ẹ̀. Tẹ́ bá lọ ṣubú lójijì nǹkan tẹ́ lọ wáyé lù. n kò lè wáyé lù. Ẹ̀yin tẹ́ mọ̀ pé oyè òkè ń pẹ́ kọ́ yín. oyè kò lè kọ́ ní. Kẹ́ wá lọ máa tẹ̀lé mi ní best man kẹ́kàn dédé lọ ṣubú ẹ̀yin tẹ́yìn yín ti yọ tẹ́lẹ̀ ẹ wá lọ ṣubú lẹ̀ wá lọ di gbà èyí kan yọ nìyẹn. Ẹ tún wá ṣe gàgàgà ẹ tún dìde báyìí ìmí tún ṣe gbà èyí méjì yọ nìyẹn. Sàámú wọ́n wá dìgì mú báyìí ẹ̀tún wọn rọrọ yín kéèké ẹ̀túnlọ́dí gbà. àní kò ṣe pé wárápá gbé mi Kíde mo kò lè ṣubú èmi lè má ṣe best man. kò sí wàhálà o ẹjọ́ tó lọ lọ́wọ́n tí a bá ti fẹ́ lọ mọ fámílì àwọn ìyàwó mi àjọ máa lọ mo ti ń prepare yín sílẹ̀ olúkálùkù yín dẹ̀ tọ́jú owó dání ó kéré jù 40k. kò sí wàhálà èmi tí màá ti máa bẹ̀rẹ̀ sí ní ìjà yín nìyẹn ẹni tí ò bá ti kó 40,000 naira ìdání 40,000 tí ò bá ti pẹ́ ṣáńgílítì o ò ní sí nínú àwọn chief bridesmaid tí wọ́n máa tẹ̀lé mi lẹ́yìn o ò ní sí nínú wọn o àti bẹ́ẹ̀ ni màá ti máa yọlẹ̀ ẹ ti gbọ́. tó bá jẹ́ 40,000 ni ó bèbè lára mi. ìwọ máa rí lẹ́yìn máa rí kò sí wàhálà. 40,000 ọ̀dà gàní. mo ti gbọ́ mo ti gbà. pé kí ni. ṣé fẹ́ máa mú un ṣeré kò sí nǹkan tó jẹ́ yín lógún tẹ́lẹ̀tẹ́lẹ̀
tẹ́ ń bá mi sọ ni tó mú yín lára tára yín fi ń mú. pé kí mi àti máa fẹ́ra wa. mo ní mo ti gbọ́ mo ti gbà pé fẹ́ gbé mi lọ́kọ. wow. ẹ̀yàn tẹ́lẹ̀ máa fẹ́ mi. bí ká máa fẹ́ra wa. àyìn bẹ́ẹ̀ ni fẹ́ fi. tí mò ń wé o. gbogbo àwọn nǹkan yìí. ẹ jẹ́ nǹkan ìmọ̀ràn máa bí. ó lè wọ̀ o. ìwọ. ó ní tọ̀dọ̀. ló tẹ wá ń tì mí bẹ́ẹ̀ ni. àwọn condition tó wà ń bẹ̀ ni. mo bẹ́lẹ̀ ti gbọ́. ẹ ti fẹ́ kí n máa change mind mi o. no don't do that kí ni mo ṣe tell like. mo sọ fún yín pé mo ti gbọ́ pé mo ti gbà ẹ́ dẹ̀ fẹ́ má ṣe bí aristo. ẹ rí bẹ́ẹ̀ sáré bẹ́ mọ́ mi ní bíi sugar daddy. ẹ má ṣe bẹ́ẹ̀. Sàámú ṣe bá ti ń fẹ́ra wa. so mo ní láti hug yín now láti show feelings mi. ó ní condition o. how. bíbẹ́ tí mo sọ ó ní condition tí mo fẹ́ sọ fún yín o. condition. láàárín èmi àti gbogbo tó bá ń jẹ́ orísun mi move tára fi move lára yín ẹ má jẹ́ kó move mọ́ o. gbogbo orísun tí ara máa fi ń dìde wọ́n máa ń ṣe wọ̀n ẹgbẹ́ ìfẹ́ kí gbóngbìlà kò wá ara yín ẹ bá sọ̀rọ̀ ẹ ṣe dìde France fún tó bá yẹ pé lóòótọ́ tí mo ti gbà pé kémi àti ń jọ fẹ́ra abẹ́gbọ̀ ẹ wo bí ó dàlẹ́ ọjọ́ wedding kémi àti yín ká tó skin gbá kan jùgún o. skin gbá kan jùgún what's that. mo mí gbó dàlẹ́ ọjọ́ wedding ká tó lalakúla ń tẹ̀ mí. What is what are you saying? Ẹ sọ̀rọ̀. Mo string peck on my ya. Kò yé mi bá Sàámú. Ó dàlẹ́ ọjọ́ wedding kémi àti yín tó jínra wa. Are you saying ká tó ní ìkọ̀pọ̀? Kémi àti yín tó fọ́ra wa lẹ́nu ó dàlẹ́ ọjọ́ wedding. Báwo ṣe máa mọ̀ pé wà capable ń sálẹ̀? Kí lẹ̀ ń sọ ìrì tẹ́yìn rí nǹkan. Kò ń ṣe yẹn kò ń sọ̀rọ̀ yẹn rárá it's not by nǹkan tá à ń rí that you are active sí. Kí lẹ̀ mí ẹ̀rí pábẹ́ wú kẹ̀kẹ́kẹ́ ni. Ṣòkòtò mélòó lẹ rò pé mo wọ̀? Ṣòkòtò mélòó lẹ́yìn rò pé mo wọ̀? Ẹyọ kan lẹ pè. Ṣòkòtò tí mo wà tó mẹ́ta. Tí n bá wọ mẹ́ta ibi á ti dàrú. Ejò nínú ọjà ni fìrìfìrì ló máa fún kiri. Mo kàn wà discipline ni mi ò dàlẹ́ ọjọ́ wedding láàrin mi àti. Deal or no deal? Deal. Deal. Odo kò easy o because mo fi ìgbà tí ń fẹ́ra wa nìyẹn but it's okay. It's okay. At least tábà tí ẹ lè tí ṣe yẹn sìn tá lè kiss. Irú kissing wo la máa kiss? Ṣé French kissing ni àbí Nigeria kissing àbí Togo kissing èwo ni ká kiss? Kódà sísọ ẹ̀pà tí ń fẹ́ra wa mẹ́tẹ̀ẹ̀ta wà òkè. Ìkànnì má lè filẹ̀ o. Mú kan. Togo kissing. Togo ló dáa ká fi bẹ̀rẹ̀. Okay. Díò ẹ má bọ̀. Ṣé ti Togo yẹn? Ẹ̀yin lẹ hù sí mi ẹ má bọ̀ ẹ̀yin lẹ máa kọ́ wà. Èmi àwa kọ́ yín bí ti Togo ṣe rí àti pé ṣé ìgbàgbé pé ẹ̀yin lẹ máa ṣe wedding. Of course yẹn ò ṣe problem. Èmi ò lówó wedding mo dẹ̀ ti ń pa àwọn èèyàn mo dẹ̀ ti sọ aṣọ tán máa mú. Gbogbo family mo fẹ́ rí kọ́ mọ̀ pé ọjọ́ yẹn ó máa lárin rẹ̀. Kò sí wàhálà ṣé ẹ ti prepare. Ó jọjọ rí bọ̀dá Sàámú ìwé súnmọ́ mi. Ẹ má ṣe gìrìgìrì ara ẹ̀ náà ni ẹ ní sùúrù àti bí àgbọ̀n láti máa bẹ̀rẹ̀ Togo. Ó yá yọjọ ìjọ ẹ bá mi tún ṣe àlejò yẹn ń bọ̀ o. Èèyàn ńlá ni tó bá ti dé ẹ máa rí ọmọ bíi Sàámú ló ti ń bèbè ta ló ń bọ̀ ó ní láti jẹ́ chairman ńlá kọ́ ọ̀pọ̀ Sàámú mọ̀ èèyàn ni. A ò rí ẹ pé ọmọ yìí mọ̀ mí o. Ọmọ àti fún wa lówó. Ẹni sùúrù. Are you close? Ìtòsí ibẹ̀ náà ni. Ẹ̀yin lẹ ti bọ̀ yìí. Ó yá ẹ̀yin lẹ ń bọ̀ yìí. Orí yín pé ẹ má bọ̀. Wọ́n ti gbégbà lẹ́lẹ̀ má dojú tì mí gbégbà lẹ́lẹ̀. My baby. Baby. My baby. Baby. How are you, baby? Mi mọ ohun tí jáwé jura sista yín fi ń pariwo kò yé mi.
You see, you know what? Baba Giga. Yes, boss. Baba Giga. Yes, boss. You're supposed to be the MC of this introduction. Because today. But formally, I will do it myself. Right. You know, I am the holding call, but I will introduce what is going on. You know what? Mama kò ti pẹ́ tí gbogbo yín ti ń wọ̀ ọ̀nà tẹ́ tí wò pé ìgbà wo ni màá marry. I am ready to go to my wife's house. Bẹ́ẹ̀ni, wọ́n ti fẹ́ gbé mi lọ́kọ. Bẹ́ẹ̀ni, torí mi ò lágbára àti gbéyàwó, òun ló fẹ́ gbé mi lọ́kọ. Because I have the picture of my wedding. The picture of my wedding is in my brain. I know I don't have money to handle that. Mo dẹ̀ ti rí ẹni tó fẹ́ gbé mi ní ọkọ. So, irun abẹ́ téèyàn bá dédé fà báyìí, ṣé kò ní dùn yàn? Tẹ́ ẹ bá fàjà ẹni tẹ́ ẹ fàjà rè o. Irun ọmọ téèyàn bá fọ̀sẹ̀ tó fàjà fún. Ṣé kò ní dùn yàn? Tó bá dùn yàn ẹni tẹ́ ẹ fàjà láyé mi rè o. So this is my baby, this is my love, this is my gbogbo ayé. So I love you, baby. I love you, baby. Irun mú. Ṣé lóòótọ́ nìkan tí bọ̀dá wèrè yìí sọ? Bàbá ńlá kù bàbá ẹni wèrè. Wo mọ̀ kí irun mú lówó kò ṣe é fàtú. Sister Yoshibi, ṣé ẹ rántí mi mọ́ ni? No, ẹ rántí ojú mi the last time. Mo sọ náà. Mo ní kò sí nǹkan kan náà lórílẹ̀ ayé tá a wà yìí tí mo fẹ́ tọ́wọ́ mi ò ní tó. O sọ bẹ́ẹ̀ fún. Kò dẹ̀ ní dáa fún ẹ. Really? Ẹ ṣe máa wò tí ẹ. Baby, hold on. Ṣó ti gbàgbé ni? Níjọ́lọ̀ náà, mo fún ẹ lówó náà. O fún lówó? Ó gba bag. Àwọn ló gbé bag wa. Bá mi béèrè lọ́wọ́ ẹ̀ baby. Ṣé o jẹun ni ṣé wọ́n gbóúnjẹ wá fún ẹ? Wọ́n gbóúnjẹ wá fún ẹ. Wọ́n gbóúnjẹ wá fún wèrè ara. Ìgbà wo ló gbóúnjẹ wá tẹ̀ ẹ́ sọ? Yoshibi, àfìgbà tẹ́ ta bọ̀dá Sàámú. Èmi kọ́ ló ta ìyá ẹ̀ ló ta ọjọ́ iwájú ẹ̀ ló ta o. Àbọ̀jà wèrè ló ṣe máa ta mi. Bí a kò mọ̀, gbogbo nǹkan tí mo ṣe fún ẹ yẹn, èmi ti fira lọ́wọ́ ẹ̀. Mo rí fọ̀ náà kí ni mo ti ẹ̀ ń sọ gan-an baby? Mo ti ṣe findings mi dáadáa náà. Wọ́n náà fẹ́ra iṣẹ́ òǹfẹ́ ni. Èmi ò fẹ́ o. Ǹgbẹ́ ṣé mo fẹ́? Olúwo ò fẹ́. Are we dating? Tó bá mọ̀ kó fẹ́ mi, toast me now. Oh, toast me now. If you really love me, you will toast me. Oh, toast me. Oh, who sí mi náà? Tó bá who sí mi, màá gbà fún ẹ. Oh, who sí mi. So lórí burúkú ni ẹ má dààmú ara ìyàwó mi rè, baby mi ni. So má disturb life mi bó ṣe wà ẹ. Yes. Ẹ wò mí náà ẹ. Àbírú alátẹnujẹ wa ni mí gan báyìí nísìn ẹ. Ó gbóúnjẹ wa mo jẹ, ó kọ́ wa mo ná. Wọ́n bá jẹ́ ṣìkà ẹ̀kọ́ nílé, wọ́n máa ju fún ẹ̀sìn. Kókó ṣí ẹ kúrò bíbá yìí kó máa lọ. Baby, má dáwọ́ rẹ̀ lóhùn rí ẹ pé jàre. I love you baby. I love you. Gbogbo wẹ̀rẹ̀ ìkọ́ kẹ́ni gbogbo ilé ìkọ́ pápá. Wọ́n fi mi sílẹ̀ jàre. Àwọn gbogbo tí kẹ́ni gbogbo ṣí kẹ́ni gbogbo wẹ̀rẹ̀ ìkọ́ kẹ́ni gbogbo ṣí ìkọ́ náà. Mama, afa, secretary sekini ẹ fún ni. Kí ló ní kí ẹ ṣe kẹ́ farabalẹ̀ jọ. Ẹ sọ̀rọ̀. Ní sùúrù ẹ farabalẹ̀, baby. Ẹ̀yin méjèèjì. Irun abẹ́ mi. Ẹ̀yin méjèèjì. Irun abẹ́ mi. Ẹ ná wèrè fún mi. Anybody tó bá stop yín, ẹ ná papọ̀. Èmi ò stop yín. Right now. Mi ò stop yín. You are stupid. Nice one. Baby, make us stop. Stop. Baby, You can stop. Wọ́n ní bò ló tún dùn ẹ̀ gangan. Tún gbọ́n tó sọ. Mi ò gbọ́. Gbogbo ara ló ń rò òun. Gbogbo ara ló ń ro wọ́n. Ó kì í tiẹ̀ ní sùúrù. Ta ló ṣe arábìnrin yìí báyìí? Torí ẹni tó ṣe báyìí kò gbọ́dọ̀ lọ lásán o. Ọmọbìnrin kan báyìí tó propose sí mi ni. Ọmọbìnrin kan tó propose sí mi ló ṣe báyìí. Ó propose sẹ́yìn. Ó propose sí mi ni, ó lóun máa fẹ́ mi. Báwo wá làwọn ṣe jẹ́ sí yín? Ìyẹn ni kí ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe jẹ́ sí mi. Ẹ bá mi bí pé báwo ló ṣe jẹ́ ẹjọ́. Ẹ jà lọ. Irọ́ ẹ bá mi béèrè. Ẹjọ́ àbí kí n bí léèrè. A lè máa dààmú ìbáyìí, ara ẹni yóò ti yà. Ẹ jà lọ. Tàbí tẹ́ bá dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè béèrè, ẹ béèrè. Yoshibi, dókítà béèrè pé báwo ló ṣe jẹ́ sí mi gangan.
báwo ló jẹ́ sí mi. ṣé ẹ̀gbọ́n tó sọ. ẹ̀gbọ́n kan tó sọ. bọ̀dà Sàámú sórí yín burú ni n tó sọ dẹ. ẹ jẹ́ lọ. ẹ wọ ẹ discharge. Mr. nǹkan tó wà nílẹ̀ ó terrible gan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ má fojú kékeré wò rárá nǹkan tó wà nílẹ̀ ó le gan ni. wọ́n ti ṣe ẹ̀ lọ́rùn ni. Who is this? Stop! Ex-boyfriend mi ni ma. Really? ẹ jọ kí ló tẹ́ fi fi hàn mí. Nǹkan tí máa sán bì kó lè yé. Your ex-boyfriend. Òun ló ṣe fẹ́ poison ẹ̀. But ó smart jù ẹ lọ, ó wá switch drink yẹn. Òun ni wọ́n mu tó fi dé hospital. Isn't it? Hospital wo? Bẹ́ẹ̀ni. Èmi ni mo gbé dé hospital ariwo tí wọ́n pa ní pé ó fẹ́ get poison torí pé ọkọ ẹ̀ shit on her. Ohun tó pariwo nìyẹn, my boyfriend shit on me, my boyfriend shit on me. Òun ló dẹ̀ ṣe fẹ́ para ẹ̀ dànù. Àti òun ló fẹ́ pààyàn. Bẹ́ẹ̀ni. Inú máa jìn. Actually, mo get to know pé ó ń cheat on me ni tó ẹ̀ mo ṣe nǹkan tí mo ṣe. Òun ló ṣe fẹ́ pa. Ìwọ ti gbàgbé ní pé ọmọkùnrin ní ọmọbìnrin tó ń fẹ́ tí wọ́n jagbà lọ́wọ́ ẹ̀. Isn't it? You don't know. Kò ní know. Ìròyìn pọ̀ ń ta tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ within your power ló máa fi gbogbo agbára mu. Mind kẹ́ jagbà, ẹ jagbà lọ́tún ẹ jagbà lósì. Àbí? Ó pọ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin náà. Bẹ́ẹ̀ni, ó pọ̀ lọ́dọ̀ ọkùnrin náà. Ó tún wá pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin bíi tiyín báyìí ẹ̀yin lẹ ń bayé jẹ́. Torí pé olówó lọ́wọ́ ìwọ ló dá tó yìí. Àbí? Ló ṣe wá ń tojú bọlé kiri. Tó ń tojú bọlé tó ń wá àwọn ọkùnrin tó máa jágbà lọ́wọ́ àwọn obìnrin lọ́wọ́ ìyàwó wọn. Àwọn obìnrin tó wà lọ́sípítù kí ló ṣe fún ẹ? Ẹ wò bí mo ṣe wà kò sọ́kùnrin náà tí mo fẹ́ tọ́wọ́ mi ò ní bà. Mo lè ka 10 tí mo ṣe dúró ìmà. Yes, kí ni ha? But lady eden stand pé èmi ò lè fẹ́. Ó tún bá mi dù. Mo dẹ̀ like ó máa bá mi dù ọkùnrin in any way at all. Bẹ́ẹ̀ ni mà bẹ́ ṣe rí mi yìí, irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Mo dẹ̀ believe pé wọn àti ò fẹ́ra. But lady yẹn sọ pé òun máa stand on my way, òun máa stand on my way, pé òun máa bá mi dù. Mo ṣe kọ́ àwọn guys yẹn lọ́jọ́ yẹn kọ́ bá mi nà. Òun ló ti kọ́kọ́ make move o. Òun ló make move mà. Mo tẹ̀ mọ̀ pé wọ́n ti ń like ara wọn, mi dẹ̀ ti fall in love pẹ̀lú ilé. Will you keep quiet? Ṣọ̀kànnà I fall in love pẹ̀lú ẹ. Ayílálá I fall in love pẹ̀lú ẹ. Ìwọ fall in love pẹ̀lú mi. Àbẹ̀mọ̀ ẹgbọ́n ní ikú ló fall in love pẹ̀lú kò ní yẹ. That's okay. Tó ṣẹ̀ṣẹ̀ sọ ní tìbí nsì tí mo ṣe gbọ́ sí pé o fẹ́ poison èèyàn kan. Òun ni nítorí ẹgbẹ́ mi nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kó kó àwọn èèyàn wà pé kó wá náà Yoshibi pa. Èmi dẹ̀ fẹ́ fún òun náà mo jù wáyé sẹ́ mo fẹ́ fi tírẹ́tì Yoshibi ni pé kí ló tiẹ̀ wà nínú ẹ̀ńjọ́ kan kí ló ti wà nínú ẹ̀ńjọ́ kan ó lọ lu ọmọ lọ́mọ fún ọ lórí apààyàn. Ṣé o ti rí ìwọ̀n tiẹ̀? By the time I am through with you eléyìí á kọ́ ẹ lọ́gbọ́n àti àwọn ọkùnrin náà á kọ́ yín lọ́gbọ́n ojú kòkòrò yín ẹ mú wọlé gbogbo nǹkan tó fine kan ló dá nínú irú eléyìí sìn ìwọ náà ti rí beauty olówó lọ́wọ́ olójú kòkòrò ó wá tẹ̀lé. Let me tell you ọmọbìnrin tó wà ní hospital yẹn tí ò bá fi ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì fi rìn dé ibi ìbàyẹn ọ́fíìsì mi kí n fi ojú mi méjèèjì rí you will remain here and you will rot in jail. That is offence number 1. Offence number 2 attempted murder. Ó fẹ́ pa ex-boyfriend díẹ̀. Sori orí dòrí lọ Yoshibi náà ó wúkú jáde fún ẹ orí lójú ẹ orí ẹ̀yìn. Bàṣán ẹjọ ẹ bá mi bẹ̀ wọ́n. Òun náà la fẹ́ sọ òun náà la wà lẹ́nu ẹ̀ tá fẹ́ sọ yìí. Bébí jọ bẹ̀ wọ́n dáadáa o. Kí ló sọ? Kí ló pè mí? Bébì kò lè dá fún ẹ. Ìwọ tó fẹ́ pàìsí èèyàn tó fẹ́ pààyàn dànù ọ̀nà Yoshibi ò lè gbórí. Ọrùn Yoshibi dẹ̀ yìí sẹ́yìn. Ẹ̀sìn tẹ́ ẹ bá rí Yoshibi báyìí ibi tó ju ẹ̀ wà rẹ̀. Orí ẹ̀ ti tán. Kò yẹ ẹ máa róòlù Yoshibi ọrùn ẹ̀ báyìí ni wọ́n máa róòlù ni. Níwọ̀ ẹ wo ohun tó bá wù yẹn ṣe fún.
Officer! Where is this officer? Mo regret actions mi. Má bínú. Mo ní ṣeré. Mo ṣeré látẹ̀ni lọ. Mo ti stop. Mo ti jáwọ́. Kóníkálùkù máa lọ ma. Ó tẹ̀ ṣe máa dé kọ́ọ̀tì náà. Wá wá kó ẹ lọ́gbọ́n. Officer! Come and lock her up! SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbowó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbowó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣìkà.